má torí páàyàn wọ pẹ̀lú ìyọ̀dọ́gba kọ́ wá rí dáadáa rẹ̀ kọ́ má sọ ọ́ dáadáa lọ́wọ́ Islam ọ̀fẹ́ bẹ́ẹ̀. báyìí nìkan bá sọ pé mísíkìnù kan kì í kírun àwọn tí wọ́n á rí báà sínú kọ̀ gbọ́dọ̀ dákọ̀ súlẹ̀ bẹ́ẹ̀ àbí kọ́ wá dákọ̀ oníkìkì pàmbẹ́ rárá nítorí pé gbogbo ọ̀nà tó bá gbà wọlé Ọlọ́run ìrun lèyàn fi wọlé ìrun lèyàn fi wọlé Ọlọ́run kò sọ́nà míì tó lè gbà látara àwọn tó bá kírun tán kírun rẹ pọ̀ ọ̀rọ̀ yẹn ni tó wá padà sínú náfìlà tó yẹ ṣe tàájùdí ni mo sọ pé gbogbo tí ń jẹ́ mọ́sálùlẹ̀ àlá ara ànábì lọ́wọ́ ànábì tó wá láyé tọ́lọ́run tó yá gbá nìkan ò lè tó ànábì mọ́ àlùbáríkà rẹ̀ náà máa jẹ́ tọ́lọ́run tó wá ń dájú kọ ànábì wa Muhammad ibi kún léla. ìlà kọ̀lílà ní sífà wọ́n àrí kò sí ní kọ̀lílà àwọn sì ní alẹ́ wá láti lè gbòòrò àádọ́rin tí là. ànábì tó ṣiṣẹ́ iṣẹ́ ló ṣe gbogbo nǹkan Ọlọ́run ti fi yá sí ànábì ló ti fi jì í síbẹ̀síbẹ̀ ànábì ò sinmi àtẹ́tọ́ pé ọ̀ka Ọlọ́run gan la Ọlọ́run ní èsì tọ́ àná. àtàlínà lè kálí kún àlínà lè bọ́. القرآن لتسقى أهلا ولا يقول ما أنزلنا عليك القرآن إنسى القرآن يكلفون لتسقى كوفي لواسوريبو لا إلا تذكرة لمن يخشى إلا تذكرة لمن يخشى تذكرة ìrántí ànábì ìdààmú mú ni inú ọ̀hún ló kí títí ẹ̀sìn ọ̀hún ló sì títí tawálà fáà náà tí ó sọ yìí pé òun ti dé màkàmàkà nílé Ọlọ́run wọ́n wá bí Junaid sọ́ọ̀lì sẹ́wù tọ̀ríkà bá ń lọ síbẹ̀ abúlé-fọ́sìmì Junaid òun ni wọ́n wá bí léèrè ọ̀rọ̀ yẹn mọ́síálà yẹn kí ni wọ́n bí má làmú nínú. أنكم لا يقول الشيخ إبراهيم بني الحاج أبو دلاية lọ sísàlẹ̀ yẹ́nyá Abdul Qasim Junaid. وقد سئل أبو القاسم الجنيد رحمه الله وهو إمام هذه. ó tún padà sókè náà kéwù abẹ náà látọ̀dọ̀ ṣe Ibrahim kí ni wí. يقول الشيخ إبراهيم بني الحاج أبو دلاية تجاني القوله. Ibrahim Niyas ṣe Ibrahim Niyas Àtìjáni àlìkọ́ọ̀là yìí ṣé Ibrahim ló ní òun lọ́rọ̀ yìí kí ni wí. fílímù àbáṣọ́tì aláàlíwájibàtì ṣàríyàtì. Al-mu'afasati aláàlíwájibàtì ṣàríyàtì. ṣé ò sọ ọ̀rọ̀ yìí ń pa pé èèyàn gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ ọ̀yàn yìí tí ń jẹ́sẹ̀ ẹ̀rí àtọ́ba pera rẹ ló ń sún fi ọgbọ́dọ̀ sọ kò gbọ́dọ̀ tá dànù wọn lọ́wọ́. wà ó kù kí rububiyyati. ìwọ tó ní láti fọ́lọ́wọ́ bá rẹ. wàlíkìwàtì dìníyàtì. àti ìwọ tó fẹ́ fáwọn ọmọ ìyá rẹ tẹ́jọ́ jẹ́ mùsùlùmí. òsínbó wà ó sì nà fún sí bìlíìdì àti bìlíwàjibàtì dìníyàtì. bàtọ̀ ara ti wá sọ̀lá àti fi wákìtì ha. sọ Ibrahim ó ní mò ń sọ àsọtẹ́lẹ̀ fún yín. wà ó sì nà fún sí. bẹ́ẹ̀ ni mò ń sọ fún ara mi. bìlíìdì àti bìlíwàjibàtì dìníyàtì. ó ní ẹ gbìyànjú fìlíwájibàtì àdìníyàtì. gbogbo tí bá ń jẹ́ ojúlówó ọ̀rọ̀ yẹn ẹ̀sìn ẹ̀rí jẹ́ ìgbìyànjú lérí ẹ̀gá o. Ngàtọ́ láti wá sọ̀lá àti fi wákàtí ha. ó ní kẹ́kọ̀ọ́ ara gẹ́gẹ́ bí ìmára ẹ má máa sọ̀gùn.
wàsọ̀láàtì ẹ ti rí pé ẹ kírun lásìkò rẹ̀ ọ̀rọ̀ ṣe Ibrahim ni o. wàlíwídì wàlíwàsífàtì fi wákìtì àsọtẹ́lẹ̀ mi tónù mọ́ ń sọ fún yín mọ́ ń sọ fúnra mi nípa pé ẹ má fi wúrì di ṣeré ẹ sì má fi wàsífà ṣeré àsìkò wàsífà ní kẹsì wàsífà. bíṣẹ́rì bíi jẹ́mọ́ àti ìlísọ̀lá ti wàlẹ̀ wàsífà ti wàdígìrì yọ mílí jùmọ̀ àti. ṣé mo ní mọ́ ń sàsọtẹ́lẹ̀ fún yín bẹ́ẹ̀ mọ́ ń sọ fúnra mi nípa pé irun tẹ́ẹ̀bá kí ẹjọ́ máa jẹ́ jàmá irun jàmá tún lọ́lá bẹ́ẹ̀ ni wàsífà yẹn ẹjọ́ máa jẹ́ jàmá àsọtẹ́lẹ̀ mi ọ̀rọ̀ séwù nù. ومراعاة حقوق الأرباب بالحقوق من الوالدين والأقربين. sọ́wọ́n ní láyé lẹ́yìn ọgbà wa kan ìwọ̀ àwọn ojúlówó ìwọ̀ wo ni ìwọ̀ tó mọ́ fún ìyá ìwọ̀ tó mọ́ fún bàbá àti ìwọ̀ tó fẹ́ fún màlẹ́bí rẹ̀ ṣéwù ní àwọn ọ̀nà tó lè gbé yín wọlé nì. àti ìwọ̀ tó fà ládùúgbò rẹ̀. wà á ṣe àbílí ṣe ìwájẹ́ bí ìlú mùsùlùmí náà mọ́. àwọn àjọ àwọn sábẹ́ fẹ́ àti gbogbo mùsùlùmí ṣéwù ṣe wàsíyà yẹn nígbà wọn ṣe é tán ṣé Ibrahim ló wàsíyà wọn wá lọ bí Abdulqadir Junaidi. wọn bá kọ́ni sùn ilẹ̀ Abdulqadir Junaidi rahimahullah wa huwa imamu hadhihi tariqati. Abdulqadir Junaidi ìmáàmù ojú ọ̀nà tá a wà yìí tó lọ́dọ̀ rẹ̀ ní Sufi ti bẹ̀rẹ̀ wọ́n wá bí léèrè ọ̀rọ̀ pé. àǹkà mi يقولون بزكاة التكاليف ويزعمون أن التكاليف إنما كانت وسيلة إلى الوصول وقد وصلنا. Nígbà ìwọ Junaidi sọ̀lì, a ní ìbéèrè tá a fẹ́ bí ọ, ó ní kí ni ìbéèrè náà, wọ́n náà fẹ́ bí ẹ ń pa àwọn àjọ kan tí wọ́n ń sọ fún wa yí pé gbogbo tí wọ́n gbé fún wa lọ́rùn pé a kírun ni a gbàwẹ̀ ni a yọ̀ sàká ni a lọ sáájì ni gbogbo tí wọ́n lọ́wọ́ gbogbo sẹ́yìn pé gbogbo eléyìí hù ẹrú ni wọ́n ń gbé ìwọ̀ kọ́ lọ́rùn ọmọlúwàbí làwọn àwọn òtún gbọdọ̀ ṣe yìí hù má. ìnàmọ́ kẹ́mi tí wọ́n sì látàn ìlànà òṣùlì wákàtí wà sọ́lí náà. wọ́n wá ní tọ́sẹ̀lẹ̀ náà gbogbo eléyìí hù wàsílà ní ìgbésẹ̀gáyà akasọ̀ tí a fi débi tí a lọ ni àwọn ti ti débi àwọn lọ́tà àwọn òtún nídìí káwọn tún máa débi àtàwọn dára àwọn padà sẹ́yìn ni. ọkọ̀ọ́nà rẹ̀ ìmọ̀ òun sọ́dọ̀ kù fìrí wùsùlì wọlé àkìlá sàkọ́rà. Junaidi máa gbọ́ ọjà ọ̀bùn Junaidi nù Junaidi ní sọ́dọ̀ kù fìrí wùsùlì ó lóòótọ́ ni wọ́n sọ wọ́n ti wùsùlù lóòótọ́ wọn débi wọn lọ àmọ́ wùsùlù wọn hù. wọlé àkìlá nàrí sàkọ́rì. ó ní wùsùlù wọn hù inú náà sàkárà ni. wọ́n lè sí yẹsì kú wẹ̀sì ní kẹ́hìnrún mímọ́ yàtọ̀ kìndùn dálíkà. ó ní tí wọ́n sọ ọ̀hún ó ní kéèyàn ó ṣe sìná kéèyàn jalè ó lẹ́sẹ̀ ni o ó ní àmọ́ bísí náà ti olè ṣe burú tó wù. kẹ́hìnrún mímọ́ yàtọ̀ kìndùn dálíkà. olórí kan lóore ju tí wọ́n sọ ọ̀hún lọ ju tí wọ́n jáde ọkàn rẹ̀ mú lọ kóòtù wá já pé wọ́n kí wọ́n sojú rẹ̀ ọlọ́run wọ́n ń sèṣì wọ́n ń sọ̀rọ̀ bóyá ọba tún rí ọ̀nà ọlọ́run díẹ̀ ju tí wọ́n sọ fún gbà náà àwọn ti kọjá ẹni tí kí àwọn kọjá ẹni tí gbàwẹ̀ àwọn kọjá ẹni tí ṣe ìwọ̀ tí mú ìwọ̀ wá. wàlúùrù mi ìdùn àlìbá mi ìbáná kan sí dùn mí ní ọ̀rọ̀ àti ṣe ìyá ìlà bí ó sì rè ṣàrè. tọ́lọ̀ ń bá sẹ́wọ̀n kù tó ń bá lọ ẹgbẹ̀rún ọdún láyé. mọ́nà kọ́ sí tùmí ní ọ̀rọ̀ àti ṣe yá. mọ́nà kọ́ sí tùmí ní ọ̀rọ̀ àti ṣe àní. ó nínú àwòrán dùn mí ìkẹ́kọ̀ọ́ ò lè dínkù ń bẹ̀. ọ̀rọ̀ yẹn ni àti náfìlà ni kíríkì ò lè dínkù náà ọ̀rọ̀ dùn náà. ìlà bí ó sì rí sàré.